A kí ẹ̀yin olólùfẹ́ wa nílé lájò lẹ́yìn odi níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 Fìtù, ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ ìtìlẹ́dùmarè tó fi jíǹkí wa káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Òun náà lọ́wọ́ já wa ló máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń dé mímọ̀ ṣe tàwa náà kọ́ òwò Ọlọ́run ọba lókè ó ló ṣe bẹ́ẹ̀ tó dirí ẹwà fún àkùkọ. Ìròyìn fún ti àsìkò yìí òun náà látúnṣe bẹ́ẹ̀ ta gbálẹ̀ gbàtà ta ní ká mú wá sójú mọ́ máwòrán yín tẹ́ jẹ́ olólùfẹ́ wa. Orúkọ oníròyìn kò wá lè yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà ṣáájú ká tó máa lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ ti tẹ bàálù létí padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìpàdé G20 tó wáyé ní orílẹ̀-èdè Brazil. Àwọn ará ìlú tí inú ń bí náà ṣe bẹ́ẹ̀ dáná sun ọ̀jáwé ọkọ̀ méjì kan ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn tí wọ́n ṣokùnfà ikú aráàlú kan ní ìpínlẹ̀ ọ̀hún. Àfi kọ́lọ́run ṣàánú o, ká má sí ìjàjà lásìkò èdè àìyedè tó wáyé láàrin àwọn abilékọ méjì kan ní ọ̀kan ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Ògùn. Ẹgbẹ́kẹ́gbẹ́ máa ń ba ìwà rere jẹ́ ni, ìwà rere sì rèé ó máa ń súnni lọ sóko ìparun. Ó ń lọ́rọ̀ arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Afeez Ìṣọ̀lá nínú ètò tìrí ẹ̀wọ̀n ọdún 7 báyìí látàrí ẹ̀sùn pé ó ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìpàdé G20 tó wáyé ní orílẹ̀-èdè Brazil. Ìpàdé àgbáríjọ àwọn adarí lágbàáyé eléyìí tí ó jẹ́ ọlẹ́kọ̀ọ́kàndínlógún irú rẹ̀ tó wáyé ní orílẹ̀-èdè Brazil tí wọ́n pè ní G20 Summit. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n fi orí oko sọ̀ọ́dúnrún lórí ìpàdé ọ̀hún. Nínú ìpàdé náà òun náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti béèrè fún àjọṣepọ̀ látọwọ́ àwọn àjọ àgbáyé lókèrè fún ìtẹ̀síwájú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti fífòpin sí ọ̀wọ́n gógó oúnjẹ kí ebi kó lè jìnnà sí wa ní orílẹ̀-èdè yìí. Lẹ́yìn ìpàdé yìí ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tẹ bàálù létí ní pápákọ̀ òfurufú ìtọ́pè ní Galeão Air Force Base ní Rio de Janeiro tí ń ṣe Brazil ní nǹkan bíi dédé aago 10:30 ní. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tẹ bàálù náà ló tẹ̀ ẹ́ létí tí ó sì balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ rẹ̀ nínú ìtàn sọdúnmọ̀ pé ní dédé agogo 10 alẹ́ òní òun náà ni ààrẹ yóò padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà. A yóò tún máa fún lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn nígbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ tán bá ti padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ará ìlú tínú ń bí kan náà ṣe bẹ́ẹ̀ dáná sun ajáwé ọkọ̀ méjì ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn tí wọ́n ṣokùnfà ikú arákùnrin kan ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n fi ìròyìn náà tó wa létí, àwọn ajáwé méjì kan nínú àwọn 6 ó ní wọ́n ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra báyìí látàrí pé àwọn ará ìlú tínú bí náà ṣe bẹ́ẹ̀ dáná sun wọ́n lórí ẹ̀sùn pé wọ́n ṣe okùnfà ikú arákùnrin kan tó dúró jẹ́jẹ́ rẹ̀ tí lásìkò tí wọ́n ń dúnàádúrà wípé àwọn fẹ́ já ìwé ọkọ̀ ní túláàsì fún ọkọ̀ típà kan nínú ìta tí ń lọ steering mọ́ lọ́wọ́ tó sì ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù tó fi lọ́ọ́ rí kọlu ẹni tó dúró jẹ́jẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní òpópónà vein Gatin bus stop ìyún ní Onitsha tí ń ṣe ìpínlẹ̀ Anambra. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ajáwé ọkọ̀ ọ̀hún 6 ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n máa ń hu ìwà bíi ọmọ gànfẹ́ nínú èyí tí wọ́n ti fi dá oríṣiríṣi wàhálà àti làásìgbò sílẹ̀ ní inú Onitsha náà kó tó wá di wípé èyí tí wọ́n ṣe lénìí ó tún ṣe bẹ́ẹ̀ ó bu wọn lọ́wọ́. Wọ́n sọ di mímọ̀ wípé arákùnrin kan tó dúró jẹ́jẹ́ rẹ̀ ó ní ọkọ̀ típà náà ó ní ó lọ yàbá lórí pé wọ́n lé ọkọ̀ náà láti já ìwé tíkẹ́ẹ̀tì fún wọn tọkọ̀ òun ò sì dúró tán fi fa steering mọ́ lọ́wọ́ tó sì ṣe bẹ́ẹ̀ yí ọwọ́ rẹ̀ padà lọ́bẹ̀ ẹni tó dúró jẹ́jẹ́ rẹ̀. Wọ́n dáná sun àwọn 6 ṣùgbọ́n orí kó àwọn 4 yọ nínú ètò wọn ti sá àsálà fún ẹ̀mí wọn
àmọ́ méjì nínú wọn ló ṣe bẹ́ẹ̀ tó jáde láyé nígbà tí ẹ̀kọ́ ìròyìn yìí tá a ṣe bẹ́ẹ̀ tá a kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ìyún Tochukwu Nkega ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò ìsọdúnmọ̀ pé àwọn ti ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ táwọn sì ti jẹ́ kí ohun gbogbo kó rọlẹ̀ ní agbègbè náà. wọ́n tẹ̀síwájú pé àwọn wá àwọn ènìyàn tí wọ́n fi ìdájọ́ sí ọwọ́ ara wọn yìí torí wípé kò sí nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà kéèyàn máa ṣe bẹ́ẹ̀ láti fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀. wọ́n wá rọ gbogbo àwọn tán jẹ́ ajáwé ọ̀hún pé kán máa fi tọmọlúàbí náà sí iṣẹ́ tí wọ́n bá ń ṣe o torí wípé ìjọmọlúàbí ó ṣàgbà ohun gbogbo. àfi kọ́lọ́run kó máa ṣàánú ẹni ní ká má bàa sí ìjàjà ní gbogbo àyè tó wù ká lè wà o. lásìkò tédé àìyedè kan wáyé láàrin àwọn abilékọ méjì ní ọ̀kan ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Ògùn. ní ìjọba ìbílẹ̀ Ìpòkíà ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé nínú ètò jásí wípé abilékọ tí wọ́n pè ní Ọládẹ́gà Mọ́rẹ́nikẹ́ ẹni ọdún márùndínláàádọ́rin ló ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí èdè àìyedè àti lásìgbò tó wáyé láàrin òun àti Abigail Bankole nínú ètò jẹ́ wípé Abigail Bankole ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ tó ti Mọ́rẹ́nikẹ́ lu ògiri tó sì fi orí gbé ògiri náà tó fi ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. gẹ́gẹ́ bí àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tó ṣe fáwọn akàròyìn ó sọ dímọ̀ wípé ní ọjọ́bọ̀ tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bí dédé agogo 4:20 ìrọ̀lẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú èyí tó jẹ́ wípé arábìnrin Mọ́rẹ́nikẹ́ àti Abigail Bankole náà jọ ní èdè àìyedè láàrin ara wọn. Ibrahim Ọládẹ́gà olùwàgbé ìròyìn náà ló gbé lọ sí etí ìgbọ́ àwọn agbófinró tó sì ṣe ní àlàyé pé nígbà tí àwọn ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ èyí ní agbègbè tán pè ní Ìsúnbà Ìpòkíà níjọba ìbílẹ̀ Ìpòkíà ó ní wọ́n ti rí i pé arábìnrin tó jẹ́ ẹni ọdún márùndínláàádọ́rin náà ó ti sùn gbalaja sílẹ̀ lẹ́ni tí ẹ̀mí ti jáde lára rẹ̀ lẹ́yìn tí Abigail Bankole wu ìwà burúkú ìtàn ọ̀nà lójúbà ìwòrò tó sì bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ èyí tí wọ́n ti wà nínú gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ògùn tí wọn kò sì tí ì mọ ibi tó farasin kù sí báyìí. àmọ́ ṣá Ọmọlọ́lá Odùtọ́lá ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn o láìpẹ́ yìí àwọn yóò sì fi ojú rẹ̀ wíná òfin tọ́wọ́ bá ti bà á. wọ́n ní ẹgbẹ́kẹ́gbẹ́ ní máa ń ba ìwà rere jẹ́ ìwà rere dẹ̀rẹ́ níṣẹ́ ló máa ń súnni lọ sí oko ìparun. ní ìpínlẹ̀ Ògùn bákan náà ilé ẹjọ́ tó ń rí sí ìgbẹ́jọ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn olóṣìṣẹ́ bẹ́ẹ̀ fọwọ́ òsì júwe ọgbà ẹ̀wọ̀n ọdún 7 gbáko fún arákùnrin ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ètò wọn pe orúkọ rẹ̀ ní Afeez Ìṣọ̀lá ẹni ọdún 27 nínú àlàyé tẹ́ni tó jẹ́ agbèfọ́ba ìyún Ọláìdé Rawlings tó ṣe òní ní nǹkan bíi ọjọ́ kejì inú ọdún 2022 nínú oṣù kẹsàn-án ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ó ṣẹlẹ̀ nínú ètò wọn ti fi ẹ̀sùn kan Afeez tó ń gbé ní agbègbè Òtítọ́lójú Maitu òpópónà Ayétòrò ní ìlú Abẹ́òkúta tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ògùn. ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ gan-an tọwọ́ páńpẹ́ òfin tó fi ba Afeez yìí? wọ́n ní arákùnrin kan tó jẹ́ ọdẹ nínú àdúgbò ó ṣe àbápàdé Afeez ọ̀hún ní agbègbè tó pè ní Ọ̀páràtù Estate Rounder èyàn ní Abẹ́òkúta nínú ètí Afeez tó ti ń sá eré àsápajúdé kó tó di wípé ọlọ́dẹ náà ó wá gbà mú ó sì bí léèrè pé èyí ti ṣe kí ló ń wá nínú agbègbè tó ń fi sá eré àsápajúdé báyìí. nígbà tí yóò ṣe àlàyé ó ní ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n pè ní ẹyẹ ó ní òun àwọn ènìyàn tó sì jẹ́ igbákejì tí wọ́n jọ ń lépa àwọn wo ni wọ́n fẹ́ gba ẹ̀mí lẹ́nu òun tó ń fi ṣe bẹ́ẹ̀ tó ń fi sá eré àsápajúdé náà. báyìí ni wọ́n ṣe fà á lé àwọn agbófinró lọ́wọ́ nínú ìtàn sì gbé lọ sí ilé ẹjọ́ tó ń rí sí ìgbẹ́jọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn tó sì sọ di mímọ̀ pé gbogbo ẹ̀rí máa jẹ́ mìíṣó tó ń bẹ wájú àwọn báyìí ó fi hàn gbangba wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀yẹ ni arákùnrin Afeez Ìṣọ̀lá ọ̀hún. àwọn àṣẹ bẹ́ẹ̀ wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe rí yìí o tó sì wà nínú ìwé òfin ti ìpínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta tí ìgbẹ́jọ́ náà ti wáyé onídàájọ́ J.A. Akàn ó wá sọ di mọ̀ pé fún ìdí èyí ẹ jẹ́ kó máa wà nínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 7 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára èyí yóò sì máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ènìyàn ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi tiẹ̀
tó kù níta tí wọn yóò fi lè tọwọ́ ọmọ wọn bọ̀sọ̀ lórí ìwàkuwà èyí tí wọ́n ń wọ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ń jẹ́ ká tó máa lọ ẹja mẹ́nubà kókó tá a ṣe bẹ́ẹ̀ pẹ̀ kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Àsọdìmọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ ti tẹ bàálù létí padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìpàdé G20 tó wáyé ní orílẹ̀-èdè Brazil. Àwọn ará ìlú tí inú bíná ṣe bẹ́ẹ̀ dáná sun ajáwé ọkọ̀ méjì ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn tí wọ́n ní wọ́n ṣokùnfà ikú ará ìlú kan ní ìpínlẹ̀ ọ̀hún. Amúhàfọ̀n pé àfikọ́lọ́run kó máa ṣàánú ẹni ni ká má ṣe bẹ́ẹ̀ sí ìjàjà látàrí èdè àìyedè tó wáyé láàrin abilékọ méjì ó ní ẹnìkan ti jáde láyé nínú wọn. Ẹgbẹ́ òkùnkùn ló ṣe bẹ́ẹ̀ tó rán eléyìí lọ sí ọgbà ẹ̀wọ̀n ọdún 7 gbáko nínú ètí adájọ́ tó ti sọ di mímọ̀ wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni kó sì máa lọ sọ́gbà ẹ̀wọ̀n Afeez Ìṣọ̀lá. Ìròyìn wa kò jù báyìí lẹ́nu tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyìn náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátù padà máa fún yín ní ìròyìn míì. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ bá wa share rẹ̀ káwọn èèyàn lè máa rí ìròyìn náà wò lájà balẹ̀ títí di ìgbà náà. Àtẹ̀mí àtẹ̀yìn ànírógun àsáré pé a sì ní gbúrò aburú síra wa. Mú kí wá pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Elédùmarè yóò fún ẹnì kọ̀ọ̀kan wa ní ìsinmi aláyọ̀.